Bàbá wa Imam àgbà ìlú Ògbómòsó kọ́lọ́run ọba àlekí ọlá kó bá wa pẹ̀lú yín. Ọgbọ́n ìmọ̀ àti òye eléyìí tẹ́ fi darí àwọn mùsùlùmí ìlú Ògbómòsó tí Islam ó fi nílọ síwájú àbí Olúwa Ẹlẹ́dàá wa kó dákun kó ṣe fún yín. Ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú gbìyànjú. Àwa nífẹ̀ẹ́ yín nítorí Ọlọ́run, a nífẹ̀ẹ́ yín nítorí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. A nífẹ̀ẹ́ yín nítorí Islam, a nífẹ̀ẹ́ yín nítorí ìjọmọ̀ ìyá, a sì nífẹ̀ẹ́ yín nítorí òdodo tẹ́ dúró tì. Tí à ń bẹ Olúwa Ẹlẹ́dàá wa kó dákun kó má ba ìfẹ́ náà jẹ́ láàrin wa. Naam, mo wá rí fídíò kan tí ọmọkùnrin tí wọ́n ń pè ní Sábóyárò yìí tó ti ń sọ yìí pé ẹ pè òun, àwọn jọ sọ̀rọ̀ láàárọ̀, àwọn jọ sọ̀rọ̀ lọ́sàn-án, àwọn jọ sọ̀rọ̀ lálẹ́. So fídíò yẹn ó really fall hand me honestly. Nǹkan kan ni mo fẹ́ jẹ́ kẹ́ gbọ́ yé. Ṣé rí àwọn èèyàn kan wà tó já sí pé ọ̀rẹ́ ni yín lónìí, ẹ lè padà dọ̀tá lọ́la. Àwọn èèyàn kan wà tó já sí wípé tẹ́ bá ti jọ ń ṣe ọ̀tá, ẹ jẹ́ ṣe ọ̀tá ntẹ́ fi kú ni, ẹ ní dọ̀rẹ́ láíláí. Bẹ́ẹ̀ làwọn èèyàn kan wà tó já sí wípé ẹ kàn jí ọ̀tá fúngbà díẹ̀ ni, torí ẹ̀ta bá ń jà ká mọ̀ jàjà díjú. So tó bá padà yá, yóò á padà dọ̀rẹ́. Now kí ni nǹkan tí ó lè mú ẹni tí èèyàn jọ ń ṣọ̀tá padà di ọ̀rẹ́? Bóyá ọ̀rọ̀ tó ṣe bí ọ̀rọ̀ tí ò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn, àbí ẹni tó jẹ́ pé ó rẹ́dì láti sọ tọwọ́ rẹ̀ lẹ̀, bóyá nínú àwọn tó ń bẹ̀sìn Ọlọ́run ọba jẹ́ tó jẹ́ pé ó wá ronú pìwàdà, a lè padà jọdọ̀ rẹ̀. Ṣùgbọ́n àwọn èèyàn kan ń bẹ tó jẹ́ pé wọ́n rẹ́dì láti sọ tọwọ́ wọn lẹ̀ o, ẹ̀yin ò nídìí láti wojú rẹ̀ wọn o. Wọn ní nǹkan kan tí wọ́n lè dá ṣe fún yín. Àwọn kan ní wọ́n fún yín lẹ́mìí tẹ̀ mí, àwọn kan ní wọ́n ní ilé tẹ̀ ń gbé. Ọlọ́run ti kẹ́ ẹ̀yin náà. Ipò tọ́lọ́run ọba sì tó yín sí, ẹ máa ríra yín bẹ́ẹ̀. Ẹ máa ríra yín, ẹ máa bìlítù ara yín. Ọlọ́run kẹ́ yín kọjá kẹ́ wá explain ara yín fáwọn èèyàn kan tó já sí pé bẹ́ẹ̀ ṣàlàyé ara yín látòní dọ́là náà tẹ́lẹ̀. Àbòsí yín tí wọ́n ṣe kò ní jẹ́ kí wọ́n rí òdodo látara yín. Kò lọ́rọ̀ yìí pé awulẹ̀ ń ṣàlàyé ọ̀rọ̀ kankan nu. Àwọn èèyàn dìídì lábòsí personality wọn lọ́tọ̀ ni. So àbúrò wa máa ṣàlàyé ara yín fẹ́ nìkan wípé báyìí báyìí lọ́rọ̀ ṣe rí. Ṣé àwọn èèyàn tí wọ́n mú yín lọ sọ́dọ̀ principal wọn tí wọ́n dẹ̀ ṣe tẹ́ lọ bẹ̀bẹ̀, wọ́n dẹ̀ tún dọ́gbọ́n ṣe fídíò ní kọ̀kọ̀ débi wípé at the end of the day wọ́n padà wá ń lo fídíò yẹn against yín. Àwọn ọmọ tó ṣẹlẹ̀ nínú fídíò yẹn náà, ìgbà tí mi rí fídíò yẹn ara mi bù máa sọ gan honestly wípé bóun ni bàbá yóò ṣe ṣòdodo níta tí wọ́n padà lọ́mọ bá wọn pípù inú ilé. Ṣé kí wọ́n bá bínú ni? Ẹni tí ó bá bínú ẹ jẹ́ kó bínú náà. Ọ̀rọ̀ òdodo lọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí náà. So ìgbà tí mi wá rí ọ̀rọ̀ yẹn, mo wá pe àbó Ìmọràn pé ṣé ọ̀rọ̀ ṣé àìlè ò ṣe àìlè tí Imam sọ lẹ́yìn mẹ́ta ni Imam padà lọ ń bẹ̀ wọ́n yìí. Ṣé lè sí bojú mu báyìí? Èmi máa ṣe fídíò ni àbó Ìmọràn wá ṣàlàyé fún mi pé ìgbà bàbá ń ṣiṣẹ́ architect ń gbà yẹn tí ìjọba Nàìjíríà gbé ilẹ̀ Nàìjíríà fún wọn wípé kí wọ́n máa pín. Ìgbà yẹn ni wọ́n pín ilẹ̀ Ògbómòsó wípé kì í ṣe ilẹ̀ Yorùbá, wípé ilẹ̀ Haúsá ni. Àwọn ni wọ́n sọ ń gbà yẹn wípé ilẹ̀ Cameroon ni. Lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ tó di wípé ó di gbámi sí omi òtó, tọ́lọ́ ní kí wọ́n padà pàdé lóòtẹ́ẹ̀lì ni ẹ̀bẹ̀ yẹn ló wáyé wípé kí wọ́n má bínú nígbà yẹn wípé kì í ṣe tó jọmọ́ ọ̀rọ̀ ẹ̀sìn mu ní àtọ̀ tí ì bá ti ṣe tó jọmọ́ a jẹ́ wípé ìyẹn ti sán náà nìyẹn. So in tó jẹ́ kí inú mi ó padà wá rọ̀ nìyẹn. Ẹ wá wọ̀nà tí wọ́n gbà rìkọ́ọ̀dù yín yẹn, ẹ wá àsìkò tí wọ́n wá ṣẹ̀ṣẹ̀ wá upload ẹ̀. Ọmọkùnrin tẹ́ ẹ̀dẹ̀ ń pè náà ló upload ẹ̀. Kẹ́lì bá mọ̀ wípé àwọn eléyìí ò ní nǹkan kan tí wọ́n fẹ́ ọ̀fà yín kọjá wípé kí wọ́n máa jẹ yín lẹ́sẹ̀. Gbogbo ń tẹ́rí tẹ́jọ sọ ní kọ̀kọ̀ tó bá padà yá, wọ́n á padà twist ọ̀rọ̀ yín, wọ́n á manipulate ẹ̀, wọ́n á padà lù against yín. Ẹ má máa ra àwọn eléyìí lẹ́ni tẹ́lẹ̀ súnmọ́. Al-Qur'an ti wọ́ọ̀nù wa wípé taqullaha wa kunu ma'a sadiqin. Ẹ bẹ̀rù Ọlọ́run kẹ́ máa wà pẹ̀lú àwọn olódodo. Àwọn tí wọ́n ṣùgbà yín nínú àwọn tí wọ́n jẹ́ olùmẹ̀sìn, wọ́n pọ̀ gan nílẹ̀ Yorùbá yìí láwọn èèyàn jàǹkàn ńláńlá tí wọ́n pọn ilé tí wọ́n ń gbé yín gẹ́gẹ́. Wọ́n àtórí ipò tẹ́ wà ṣe bẹ́ẹ̀ fún yín o. Bí kò ṣe wípé nítorí òdodo tí wọ́n rí tẹ́ dúró tì o. Ẹ wo irú àwọn Professor Aláró, ẹ wo irú àwọn bàbá wa Dr. Asra nílùú wo, ẹ wo irú àwọn àgbààgbà fáàbẹ̀ tí wọ́n gbà fún yín. Wọ́n gbà fún yín torí nǹkan mi, torí òdodo tí wọ́n rí látara yín ni o. So torí náà ẹ wà pẹ̀lú àwọn èèyàn tẹ́ rí pé wọ́n wà pẹ̀lú yín 100. Unlike àwọn èèyàn tó jẹ́ wípé òṣèkúsẹ́yẹ ni wọ́n á wà pẹ̀lú yín lónìí, tó bá dọ̀la wọn ní padà wà pẹ̀lú yín mọ́ o. Torí pé bàbá tí wọ́n yẹn ó jẹ wọ́n lógún ju ọ̀rọ̀ ẹ̀sìn lọ. Ọ̀rọ̀ bàbá wọn yẹn ẹlòmíì nu wọn ṣe tán láti tẹ̀lé bàbá wọn wọ anywhere. Kódà ó ń bẹnu wọn tí ń sọ wípé tí bàbá ọba wọ ná ó pé àwọn káwọn ọjọ́ wọ̀. Sáwọn èèyàn tí wọ́n lè máa sọ wípé ànábì ó ń bẹnu àwọn ànábì Ọlọ́run tó jẹ́ wípé iṣẹ́ tí Sheikh Adam ṣe ànábì Ọlọ́run yẹn mi ò ṣe. Ìgbà bàbá wa vacation jò ní Islam ilẹ̀ Yorùbá nísìnyí o, kò sí controversy o tí wọ́n fi ṣẹ̀ṣà lọ́ngbà yẹn, kò sí controversy o. So ìgbà tí bàbá dé tá ìdí padà, ẹ̀rí bí wọ́n tún ṣe dá ànádà wàhálà alẹ́ ṣe Ali ní mí, ànábì Dàúdù, gbogbo oríṣiríṣi àwọn nǹkan míì. Ó gba àwọn wóróworó tí wọ́n tún wí sẹ́yìn, wọ́n tún wá fẹsẹ̀ rinlẹ̀ dáadáa wípé aláwọn wà lórí ẹ̀ṣẹ̀. Àìmọye àdáparọ́ kéèyàn sọ wípé àwọn Amẹ́ríkà tí wọ́n create ISIS, tí wọ́n create Al Jazeera, tí wọ́n create Boko Haram, àwọn náà ni wọ́n create Wàbíyà. Wá sí ń bí ẹ́ lérè wípé terrorism group wo ni ó ń jẹ́ Al-Wàbíyà.
àwọn wo ni wọ́n ń pè bẹ́ẹ̀ tí ẹ bá fẹ́ gbódodo ẹ̀yin náà pẹ̀lú ara wọn wàbíyà tí wọ́n ń sọ yẹn ẹ pẹ̀lú wọn torí wọ́n fi àfitì yín sọ́dọ̀ àwọn sálàfí ó dìde ń sọ ni torí ẹ̀yàn fi ń sọ̀rọ̀ rọ́bìtọ̀ yìí pé èèyàn mélòó lẹ́rí tó ní ọrùngbọ̀n ní rọ́bìtọ̀ àwọn ọ̀rẹ́dì láti kò sí ní tó kàn wọ́n pẹ̀lẹ́ sìn ọ̀rọ̀ àwọn bàbá wọn ló jẹ wọ́n lógún ẹ jẹ́ kí wọ́n máa rán àwọn bàbá wọn tí wọ́n wálé ayé wọn wá rán ìdí nìyẹn tó fi jẹ́ pé òdodo máa jáde lẹ́ẹ̀kọ̀kan inú wa dẹ̀ ń dùn ọlọ́run máa ń jẹ́ káwọn òdodo yẹn ó máa tẹnu tí wọ́n gan jáde lẹ́ẹ̀kọ̀kan ìdí nìyẹn tí wàá sí romarike àti fi ń sọ lẹ́njọ́ mẹ́ta yìí pé actually bàbá ò lè ṣe kí wọ́n má sọ̀sọ́kùsọ o torí pé téèyàn bá wà ń ru ipò yẹn àwọn òkúkú máa ru ipò tí wọ́n ń sọ náà láì ṣe president Nàìjíríà láì ṣe governor Lagos State láì jẹ́ minister sì ní Royal House of Representatives sí nǹkan ipò náà wà dáta ní wọ́n bá yín dùn pọ̀ òun náà tó fẹ́ wá di wípé wọ́n ń sàṣì ìwíkúwì wóróworó lókù tẹ́ wá ń wí tẹ́ wá ń dá controversy ilẹ̀ tó jẹ́ pé gbogbo àwọn time tó yẹ káwọn èèyàn ní láti fi máa rán nǹkan mí ń gbèsè ayé wọn èèyàn kan máa fi dá wàhálà lẹ́ǹtì yín ni. wọ́n wá ní téèyàn bá wà ń rúpò yẹn kò sọ́gbọ́n kí wọ́n máa ṣàṣìyàn tí wọ́n bá dẹ̀ ṣàṣìyàn tí ọba rán yàn wóróworó lè yàn máa wí so ara ṣàṣìyàn náà lọ́ràn wọn tó mú wọn tí wọ́n fi ń wí wóróworó tí wọ́n wí yẹn so ẹ̀yin ẹ fẹ́ra yín sípò tọ́lọ́run ọba tó yín sí o ẹ má gbẹ̀tàn jẹ ẹ má compromise rárá ẹ má jẹ́ káwọn eléyìí gbé yín sábẹ́ ẹnìkan ẹ má jẹ́ kẹ́nìkan gbé torí pé ẹjọ́ ọmọ Amẹ́ríkàsì àbí ìyẹn kan ọmọ Amẹ́ríkàsì kọ́ ni Ọlọ́run obìnrin léèrè tó bá dálé kíyàmá o wípé ojú ọmọ Amẹ́ríkàsì ọba ọjọ́ bàbá wọn kọ́ lọ́lọ́run fẹ̀sìn rán o ànábì lọ́lọ́run fẹ̀sìn rán o tá a bá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam níbì kan tí ọba yé wa tó á lọ kọ́ńbò mi torí náà ẹ má gbẹ̀tàn jẹ látara àwọn eléyìí kọ́lọ́run ọba àlekíọ́lá kó bá wa pẹ̀lú yín